ó ti get started ìjà ti dìjà gbòòrò láàrin Portable baby ọmọ Ọlálọ́mí àti Koko Zaria. ẹgbẹ́ ta ló fọ́pọ̀ mọ́yọ̀ o wọ́n ní baby factory àwọn ọmọ yín ìyẹn àwọn ìbejì yín ẹ lọ ṣe DNA ìyẹn àwọn ọmọ yín wàhálà kan lè fẹ́ ṣojú jọ wàhálà. Tí ẹ bá gbàgbé pé mo ṣètò kan lánàá tí mo ti mú soundtrack àwo orin tuntun tí Portable ọmọ Ọlálọ́mí wéré olórin tó ṣe síta fún Koko Zaria tó ti sọ àwọn òkò ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí nínú soundtrack yẹn tẹ́ ẹ bá rántí ni Portable baby ti sọ fún Koko Zaria wípé kó jẹ́ tètè lọ wá owó tó máa fi ṣe DNA test àwọn ìbejì tó wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n nínú fídíò tí Koko Zaria àti kan lára àwọn ọmọ ẹ̀ tí wọ́n ṣe síta ó náà ti fèsì ọ̀rọ̀ fún Portable baby ọmọ Ọlálọ́mí o wípé àwọn ò mà nídìí DNA o bẹ́ẹ̀ ni Koko Zaria ní òun ò bímọ tó nídìí DNA nítorí pé ọmọ jọ̀dádì ò ní àwọn ọmọ tóun bí kódà ìkan nínú àwọn ọmọ Koko Zaria tóun pẹ̀lú Koko jọ ṣe fídíò yìí òun gan confirm wípé ọmọ jọ̀dádì lòun eléyìí tó lágbára ó lẹ́tìkẹ́ èsì ọ̀rọ̀ yìí lásán ó ga jù ẹni béèrè ọ̀rọ̀ báyìí òun ló fẹ̀dí ẹ̀ gbọ́ Portable ọmọ Ọlálọ́mí ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Koko Zaria Koko Zaria náà dẹ̀ ti fi èsì ọ̀rọ̀ síta fún èsì ọ̀rọ̀ yìí sì rèé ó lẹ́tìkẹ́ ó gbẹnu tán ó gbóná gidigidi ni ẹ̀yin èèyàn má jẹ́ rojọ́ jìnnà kí n tí mò ń sọ ó lè yé yín ẹ jẹ́ kọ́kọ́ play fídíò yẹn káàdìjọ wò ó kà tó wá lọ wo nǹkan táwọn èèyàn ń sọ lábẹ́ comment section. Hello guys, this is my dad. Sanwo-Olu? Yeah. How old? It's 54 years old. You look alike, Najorawa. How old ni mi? Ẹ wò mí? Okay. Ọmọ ẹni àwọn jọra àwọn ọmọ jọdádì lòun ẹ gbọ́ bẹ̀yẹn ẹ tún sùn gbọ́. Hello guys, this is my dad. Sanwo-Olu? Yeah. How old? It's 54 years old. You look alike, Najorawa. How old ni mi? Ẹ wò mí? Okay. Ọ̀gá o ọmọ Koko Zaria ní àwọn jọra àwọn ọmọ jọdádì lòun so àwọn onídìí DNA wọ́n fi style wọ́n fi sọ́ọ̀bù Portable baby ọmọ Ọlálọ́mí wípé àwọn ò máa nídìí DNA nínú ìran tàwọn o nítorí àwọn jọra àwọn ọ̀rọ̀ yìí ṣe ó ti dìjà gbòòrò láàrin Portable baby ọmọ Ọlálọ́mí àti Koko Zaria ẹ jáwọ́ kọ́mẹ̀ntì fídíò yìí kàtẹ̀ka one or two things táwọn èèyàn náà ń sọ nípa ẹ̀. So one commenter ọmọọba Adéwálé Aláṣẹ Only who heard the lady that she said it's 54 years old. Definitely her daddy is a thing. Kí ló dé. Ó ṣe mistake ni now àbí. Ó ṣe mistake gbé easy it ni. God, people of life. Tọ́pẹ́ Òjó ní you made a very big mistake by coming out to do this video. Your dad is a betrayer and doesn't deserve to be associated with. Once a betrayer will always be. Even Tafasego will be conscious of him. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn. Ṣé betrayer náà ṣì ní Koko Zaria pẹ̀lú gbogbo tó wà nílẹ̀ yìí? Kọ́lọ́n kó ṣàánú. Ìmọ́lẹ̀ peace ó ní you get liver. Koko Zaria, you are not a betrayer. Ìlara ló ń ṣe wọ́n. Okay o Ọlámídé Thunder ó ní betrayer and daughter. Kí ló dé àwọn èèyàn máa ń paragon lọ́dà fídíò yìí o. Abdulfatai Adédàpọ̀ ó ní go and marry leave your daddy àbí na your daddy wan knack you. Kí ló dé people with their comment gan ṣá. Ògúnyẹmí Babátúndé ní bros you too much you will live long and eat the fruit of your labour more wisdom knowledge and understanding in the mighty name. Kíkẹ́ lọ́mọ Adélájà ní like father like daughter always gallant beautiful you guys. Koko Zaria àgbàwo enjoying yourself ajé olófolóbínú ológo jayé ẹ lọ boss man. Okay o so under this video àwọn kan kíra Koko Zaria bẹ́ẹ̀ làwọn kan dẹ̀ ń fi ohùn lẹ̀ fún gidigidi. Another person Moradehun Owolabi oh no you don't need DNA on her ajé she's so sweet and advanced there. Okay. Abayomi is saying in the remaining time in life, Zanga, enjoy it with your family and friends. You have served your master and it is time to be independent. Peace. Okay. So some people are commending Koko Zaria while some people
are against him and wọ́n dẹ̀ insist wípé betrayal náà ṣì ni pé kò tiẹ̀ yẹ kó jáde láti wá ṣerú fídíò yìí àtọ̀ ẹ̀yin èèyàn but the main gist ni wípé Koko Zaria ó fi èsì ọ̀rọ̀ padà fún Portable Ọmọlálọ́mí pé òun àtọmọ òun àwọn jọra àwọn therefore àwọn ò ní ìdí DNA ṣẹ́ni tó ní sọ́ọ̀bù á pìkì sọ́ọ̀bù ẹ̀ àbí kò ní pìkì ó máa overlook gbogbo bó bá ṣe lọ ẹ jẹ́rìí wípé lórí ìkànnì yìí màá tún gbé wá fún yín live and direct gẹ́gẹ́ bí ìṣe wa ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online lórí Facebook link tó wà ní comment section fídíò yìí máa gbé yín dé orí péèjì wa and gbogbo yín tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa náà lórí YouTube ẹ̀yin náà má gbàgbé láti máa bá wa subscribe kẹ́dẹ̀ máa hàn notification bell yín so that by the time tàbá ti gbé update míì wá ẹ tètè máa get notified ká tó pàdé láyọ̀ àti àlàáfíà láṣẹ Èdùmàrè ó dàbọ̀.